Igboho fẹ́nu ẹ̀ sọ pé kò fẹ́nu ẹ̀ sọ fún ẹ pé Yorùbá nation is still alive. Ó wà bẹ́ẹ̀. Tinubu ló máa implement ẹ̀. Nǹkan tá ń jà fún ó pẹran látòkò ó gbé wá sílé. Bàbá ẹni ẹ má tí ì bọ ẹran yẹn. Bàbá Akíntóyè kì í ṣẹgbẹ́ Tinubu náà. Lẹ́wọ́n dẹ̀ ní ẹ lọ́ba kò súnmọ́ Yorùbá tó bí eléyìí rí. Ẹ jẹ́ ká fi ẹ̀jẹ̀ sínú ká tutọ́ funfun ká tẹ̀ ti ṣe fún. Ìyẹn omi gbogbo plan tó wà ńlẹ̀ kò sí ìsìn ẹ̀ náà wọ́n bírèkì ibi ta kó irú owó ta fẹ́ ná gbogbo ẹ̀wọ̀n wọ́n bírèkì ẹ̀ flag wa gbogbo Yorùbá nation lẹ́mọ̀ fọwọ́ sọ̀yà fún gbogbo Yorùbá mo rí gédégbé Yorùbá nation is still alive. And it's coming back, sir. Oh my. Wọ́n ní kan wà láìpẹ́ ní coming back níbo lórí ìlọ́tẹ̀lẹ̀. Ká má sọ pé òun gbà tí ọmọ. Ta ló ní kó má sọ bẹ́ẹ̀. Ọlọ́mọ á ti wà ń bẹ̀. Irọ́ ìmọ̀ gbàdúrà kí gómìnà kí Mákindé má lọ sẹ́wọ̀n. Torí PDP ti ń rà fún pé ó ṣe pé pò làwọn máa lù. Ok, adúpẹ́ sà. Tí ó bá Tinubu wọ. Ṣé bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé àwọn ti sìnkú PDP wọ́n dẹ̀ ti ṣe pátí wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn sí. Ó wù ú. Bẹ́ẹ̀ ni wọ́n lè fún ní Hamzat wọ́n lè fún ní kọmíṣánná ọ̀rọ̀ tó ń lọ àbàwọn tó pín ráìsì fún àwọn ará ọ̀run. Ó ti lóye tẹ́lẹ̀ àwọn tó pa ọmọ wẹ́rẹ́ àti ìyàwó Ọọ̀ni ó ti ní táìtù tó yàtọ̀ sí nǹkan tó ṣe yẹn. Ṣé wàá àwọn Ọ̀yọ́ ń pè ariwo ọjà? Ọ̀yọ́ mélòó ló wà ń gbòòrò tó fẹ́ pè yàn ṣé báwọn tó gun táxi ọ̀kẹ́rẹ́ káàkiri ní àwọn Ṣakí náà òkè òkun níbo náà ti ń Ṣakí kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn gùn. A young fantastic bright boy kan ló ń bọ̀ bẹ́ẹ̀. Màá sọ fún ẹ ní the other one mo kọ́ wà dáre mi inú plane mo ti rí. Orúkọ yóò tí APC máa gbà bẹ̀ padà. Tọ́ka máa gbàdúrà kí gómìnà kí Mákindé má lọ sẹ́wọ̀n. Torí PDP ti ń rà fún pé ó ṣe pé pò làwọn máa lù. Ok, adúpẹ́ sà. Tí ó bá Tinubu wọ. Ṣé bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé àwọn ti sìnkú PDP wọ́n dẹ̀ ti ṣe pátí wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn sí. Ilé ló lọ tààrà ẹ jẹ́ kó máa bọ̀ PDP kẹ. Bàbá mo rí ìròyìn kan láìpẹ́ yìí. Ok. Ara àwọn fọ́nrán tẹ ṣe náà ni pé táwọn máa fi wò ó tí Tinubu bá padà lẹ́ẹ̀kan sí i ó yẹ pé ìpínlẹ̀ Èkó bí wọ́n máa fi ìdí agbára tì sí ká kó l'Àbújá yanyan àbí kọ́kọ́ kábíyá kan dàbí second bí anẹ́sì ìkọ́ àwájẹ́ seat of power ṣàṣìlè ṣe bẹ́ẹ̀ náà ni. Sir, tó bá wo bọ́n ṣe change seat of power ní Amẹ́ríkà Tinubu ló máa sọ Nàìjíríà di United States of Nigeria. Tinubu ló máa lọ kó gbogbo àwọn Nàìjíríà tó wà lẹ́yìn odi tó wà lẹ́wọ̀n òun ló máa lọ bẹ̀ kán kó gbogbo wọn padà ní 2028 pé a ti níṣẹ́ fún wọn a ti nílé fún wọn torí àṣìmá kọ́lé káàkiri gbogbo the whole state then wọ́n dẹ̀ tún máa make sure pé nígbà táwọn èèyàn yóò bá wá torí nínú ọdún yìí iná máa stable iná yẹn máa bọ́ sí nígbà tí Tinubu ṣe gómìnà lẹ́kọ̀ọ́ ọdún méjì tó fi ṣe gómìnà a fẹ́ máa mú mi nú gọ́tà ọdún kẹta tó gbẹ́nu lé gbé ó máa rọ̀ wá lọ́rùn Ọbásanjọ́ ó tún fọ̀bẹ sí lọ́rùn ó generate owó dẹ̀ gbé Lagos state ó create state ó create Lagos local government everything development. Yeah. Tó bá wò lé ní etí ọ̀sà tí Tinubu mẹ́nu mọ́ níbi bọ́dí lọ́n lọ yẹn is the richest local government in the whole world. It is a local government. Lọ́nà Lẹ́kì lọ́hùn. Ẹ̀sà then ọ̀nà tó ń ṣe wọ̀nyí ó máa fún wa lálàáfíà commerce gan rẹpẹtẹ ní second term. Lagos Calabar mo gbà lálẹ́ àná. Ẹni tó pẹja ní Calabar àwọn àtàlẹ́kọ̀ọ́ á tún padà lálẹ́ ìyẹn ni wọ́n ti open commerce. Seat of power ń kọ́ sà. Seat of power wọ́n ti tún gbogbo ẹ̀ ṣe ó ti tún dọ̀dá barak ṣe báwọn Fúlàní Buhari tí ò mọ left from right ó ti fẹ́ bá gbogbo bẹ̀ jẹ́ tó tẹ́lẹ̀ ó ti tún gbogbo ẹ̀ ṣe so kò ní dá kí ọmọ olódò dẹ kó lọ máa gbé aṣálẹ̀ ní desert ibi tó mi wà tí ìhùn mi wà làbí sí
so Nàìjíríà ò fọkàn balẹ̀ láti gbà tí Àbújá ti wá tó bá gba arẹ́ni ta Àbújá fún Àbújá òkè sára Nàìjíríà ìnira ta rí inú Àbújá ti pọ̀ jù then àwọn tó dẹ̀ design Àbújá wọn ò design ẹ̀ fún mẹ̀kúnnù then tó bá wo gbogbo ilé tó wà mẹ́rin owó náà tọ́jú síbẹ̀ kò sí factory wọ́n á tan AC sí dọ́là mẹ́gáàdì àjòkó síta then ẹni tó nílé àmọ́ wálẹ̀ méjì lóṣù a máa mú owó. ká tó máa tó láti ń lọ díẹ̀ sà lórí ọ̀rọ̀ Sunday ẹ̀dùn àwọn èèyàn pọ̀ ńlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho sà mi ì tí ì fẹ́ mẹ́nu kó ń bẹ̀ nígbà tó di pé ó ti ṣẹ́rí wálé tí ọwọ́ ti wọ́ láàrin àti Bọ́lá Tinubu wá sí kọ́rọ̀ Yorùbá Nation wọ́n gbàgbé ẹ̀ ṣé Yorùbá Nation ti kú ni. Igboho ò fẹ́nu ẹ̀ sọ pé kò fẹ́nu ẹ̀ sọ fún ẹ pé Yorùbá Nation is still alive. Ó wà bẹ́ẹ̀. Tinubu ló máa implement ẹ̀. Nǹkan tá ń jà fún ó pẹran látòkò ó gbé wá sílé bàbá ẹni a máa tí ì bọ ẹran yẹn bàbá Akíntóyè kì í ṣẹgbẹ́ Tinubu náà lẹ́wọ́n dẹ̀ ní ẹ lọ́ba kò súnmọ́ Yorùbá tó bí eléyìí rí ẹ jẹ́ ká fi ẹ̀jẹ̀ sínú ká tutọ́ funfun àti ti ṣe fún ìyẹn omi gbogbo plan tó wà ńlẹ̀ kò sí ìsìn ẹ̀ náà wọ́n bírèkì ibi ta kó irú owó ta fẹ́ ná gbogbo wọn fi wọn bírèkì ẹ̀ flag wa gbogbo Yorùbá Nation lẹ́mọ̀ fọwọ́ sọ̀yà fún gbogbo Yorùbá mo rí gédégbé Yorùbá Nation is still alive. And it's coming back sir. Oh my wọ́n nìkan wà alive ní coming back níbo lórí ìlọ́tẹ̀lẹ̀. ká má sọ pé òun gbà tí ọmọ ta ló ní kó má sọ bẹ́ẹ̀. ọlọmọ àti wà ń bẹ̀. irọ́ ni Tinubu náà autonomy to local government kí ni túmọ̀ ẹ̀. Autonomy to local government tó bá implement ẹ̀ dáadáa kí ni túmọ̀ ẹ̀. ṣé báwọn gómìnà torí wọ́n ti yí káàkiri wọ́n ti parí gbogbo gómìnà ló ní ìwà Emefiele nínú. Ìwà burúkú tẹ́ Emefiele nìyẹn ó wà ní Dàpọ̀ Abíọ́dún ó wà ní Sanwó-Olú ó wà ní gbogbo wọn pátápátá. Àtòǹdó náà. tó bá ti wọlé gbàrà gbogbo jet wọn ni kò seize kí Tinubu bá ti wọlé gbàrà pátápátá gbogbo jet pátápátá ojú tì wá nígbà tó lọ ṣe pátì. Buhari. ní Buhari wọn rí bí páàkì sí wọn páàkì jet bẹ́ẹ̀ dán páàkì ọ̀kadà nílùú tí ìlú tẹ́bi ti ń pa mẹ̀kúnnù so sorry sir. lákòótán Yorùbá Nation ó wà bó ṣe wà. Yorùbá Nation ṣì wà bẹ́ẹ̀ sẹ̀pẹ̀sẹ̀pẹ̀ Olúwa ṣì máa lọ́ra bàbá Akíntóyè kí bàbá Akíntóyè tó lè rí kú ó máa parí iṣẹ́ yẹn. Bàbá ni bàbá yẹn kì í ṣe àkàndá ènìyàn ni òun ló kọ́ wọn tó wà bẹ̀ kì í ṣe Ìgbòho. Ìgbòho kọ́ ló dá Yorùbá Nation lẹ̀. Ìgbòho kọ́ la fi field agent. Exactly ó pè ní fanbara kọ́ ló mọ̀ field agent ìfíìdì wo ló dálẹ̀ fún Ìgbòho ṣé rí ó sọ fún wa gedegbe ọ̀rọ̀ kan wà ní Numbers 31 verse 49 nígbà tí a bá máa kọjá sínú ògùn ńlá yìí kò ní sí ẹni rere kan tí yóò pẹ̀ ní. Ó ní nígbà tó ń dé látọjú ogun ó ní wọ́n ká gbogbo àwọn èèyàn tó lọ tó dé ó ní kò sẹ́ni kankan tó pẹ̀ ní. Gbogbo àwọn tó yẹ kó rí fúláàgì ẹ̀rọ dìgbà tó ń kọrin ó ní Awólọ́wọ̀ kọ́ tó bá ti ní campaign ó ní ẹgbẹ́ mi ẹ wá sí abóṣekí ni bó ṣe ń fẹ́ lẹ̀lẹ̀ ó ní ká dòdì mú gbogbo nǹkan t'Awólọ́wọ̀ kọ sínú dáárì Tinubu ti fẹ́ ṣe tán kò kú. Àwọn tó fẹ́ràn Tinubu pọ̀ o àwọn tó kàwé ni òkè àwọn olódò tó tògì o àtàwọn journalist tó. àwọn we no go gree. ẹ sà ẹ rántí kan tó sà ó ní kán lọ fọkàn balẹ̀ ẹ kó fọkàn balẹ̀ ẹ nígbà tó o bá dẹ̀ fọkàn balẹ̀ táìmù tó tún lè rẹ́jísà pátì rí ẹ jáde síta ká wò ó kẹ wá wẹ lẹ́yìn ara yín Numbers 32 verse 23 only your sin will locate you. Olúwa ló dá fún iṣẹ́ yẹn he was created for that job just like Jesus Christ they created Jesus Christ to come and cleanse and take away our sin likewise Tinubu ó ti ṣàìsàn tó yẹ kó pa ó ti anything nǹkan tó yẹ kó pa Tinubu ti pọ̀ jù but it's still going àwọn tó wà lọ́dọ̀ ìmú tẹ̀ wọ́n mọ́lẹ̀
but Ọlọ́run ò ti gba ọkọ̀ àti idà gbanilà. Then when you look at the book of Acts of the Apostle 20, verse 27, Isaiah 7, verse 14, then Micah 5, 1 to 10, then Daniel 9, verse 26. Then when you look at Daniel 8 and Daniel 10, Daniel ní kí Olúwa kí áńgẹ́lì sọ fún òun ọjọ́ tí wọ́n máa kúrò, ìyẹn ló ń béèrè lọ́wọ́ mi ń sìn. bẹ́ẹ̀ ni sà. Olúwa wa ní láti ìgbà tí ẹ ti dá Yorùbá Nation lẹ̀ ló ní kọ́ déètì tẹ́ máa kúrò. Nǹkan tó sọ ni onímọ̀ balógun Pàṣíà òun ló dè wọ́n lọ́nà. Sọ bó ṣe rí ni sọ. àdúpẹ́ sà. Bàbá bóyá tí a bá mọ̀ sọ nípa ìwòsàn fáwọn èèyàn torí àwọn èèyàn ń gbádùn yín o. Wọ́n sì ń dúpẹ́ o. Ìwòsàn. Wọ́n ń dúpẹ́ o.